èyí lé o ọwọ́ Efcc tẹ tọkọtaya tí wọ́n ń lu aráàlú ní jìbìtì lẹ́kọ̀ọ́. Iwájú onídàájọ́ abilékọ Mojísọ́lá Dàda tilé-ẹjọ́ kan tó ń rí sí àkànṣe ìwà ìbàjẹ́ lẹ́kọ̀ọ́ Special Offences Court tó wà níkẹjà ni wọ́n wọ́ tọkọtaya kan ọ̀gbẹ́ni Oríyọmí Ìdòwú àti abilékọ Ruth Ìdòwú lọ. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti tíṣe owó ìlú mọ̀kùmọ̀kù nílẹ̀ wa Economic and Financial Crimes Commission EFCC ẹ̀ka tìpínlẹ̀ Èkó ló fojú àwọn méjèèjì balẹ̀-ẹjọ́. Ẹ̀sùn tí wọ́n fi kan àwọn méjèèjì ni pé oníjìbìtì ni wọ́n sì ti ṣe gbájú-ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àpapọ̀ owó tí wọ́n ní wọ́n lu àwọn aráàlú ní jìbìtì ẹ̀ tó fi mọ́ dúkìá wọn jẹ́ bílíọ̀nù 7 náírà 2.7 billion naira. Nínú ìwé ìpẹ̀jọ́ tí wọ́n kà sétígbọ́ wọn lásìkò tí wọ́n wà ní kóòtù ni ọlọ́pàá olùpẹ̀jọ́ abilékọ Bílíkísù Buhari ti sọ pé ìwọ abilékọ Ruth Ìdòwú tó níléeṣẹ́ Loyalty Ventures àtàwọn kan lo ọgbọ́n burúkú láti lu àwọn aráàlú ní jìbìtì owó ńlá èyí tí òfin ìlú Èkó àti ti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ fajúro sí tí ìjìyà sì wà fóun tẹ́ ẹ ṣe yìí, ìyẹn bí adájọ́ bá rí i pé ẹ jẹ̀bi ẹ̀sùn tá a fi kàn yín. Nínú ọ̀rọ̀ àwọn tọkọtaya yìí wọ́n ní àwọn kò jẹ̀bi rárá níwọ̀n ìgbà tí wọ́n sì ti sọ pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn táwọn EFCC fi kàn wọ́n yìí. Olùpẹ̀jọ́ rọ adájọ́ ilé-ẹjọ́ náà pé kó sọ ọjọ́ tí ìgbẹ́jọ́ wọn máa wáyé kí wọ́n sì taari wọn lọ sínú ọgbà ẹ̀wọ̀n kan tó wà nílùú Èkó. Ṣá o, lọ́ọ̀yà àwọn olùjẹ́jọ́ ní kí adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún gba béèlì àwọn oníbàárà òun. Ó ní kì í ṣe ọgbà ẹ̀wọ̀n ló tọ́ sí wọn rárá, ṣùgbọ́n kí adájọ́ ilé-ẹjọ́ náà dá wọn padà sáhàámọ́ EFCC níbi tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Dàda ní kí wọ́n lọ jù wọ́n sọ́gbà ẹ̀wọ̀n Kirikiri lẹ́kọ̀ọ́ títí dìgbà tí ìgbẹ́jọ́ máa fi wáyé. Adájọ́ wá sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ 15 oṣù kejìlá ọdún yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.